ẹ káàbọ̀ padà lẹ́ǹkan sí orí ètò Ijó Òwúrọ̀ náà láṣìwà. Mo ti sọ fún yín lẹ́ǹkan pé dókítà Fúnmi Òkúsànyà wọ́n wà níkàlẹ̀ tájọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ìlera wa, ìlera gbogbo ìlú, ìlera gbogbo ayé, ìlera gbogbo orílẹ̀-èdè, ìlera ìdílé, ìlera gbogbo wa pátápátá. Ẹ káàbọ̀ sórí ètò Ijó Òwúrọ̀. Ẹ ṣé gan. Ẹ bá ń káwọn ará lé mi. Ẹ káàárọ̀ ẹ̀yin brothers sisters, mommy and daddy wa. A dúpẹ́ fún gbogbo ìgbà yín, a dẹ̀ dúpẹ́ fún gbogbo ọjọ́. A dúpẹ́ pé ní gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn Nàìjíríà náà ẹ ń dárayá, ẹ mú ara dúró, ẹ jẹ́ kó lọ jù, ẹ jẹ́ kó kéré jù. Ẹ wà in between the line. A dúpẹ́ pé a ti délẹ̀ kan sí. À ń gbàdúrà wípé gbogbo ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́. Bẹ́ẹ̀ tẹ́ fi ń gbọ́ ò ní di. A dúpẹ́ lọ́wọ́ yín àti ti dé. Ẹ ṣeun. Màá fẹ́ kẹ́ fi àsìkò yìí náà ká fi kí gbogbo àwọn tó fi ilé àtọ̀nà wọn sílẹ̀ fún ìyẹn golden oldies. Yes, a ti fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá tẹ́ jáde nílé lóko lódò lórílẹ̀-èdè lókè òkun ni àti ní ilẹ̀ adúláwọ̀ wa ni láti rí wípé first outing wa at the golden oldies ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé ó ṣe ayẹyẹ fún gbogbo wa pàápàá lórí àkótán lórí the most important woman in our life gbogbo alamọ̀ nísìnyí wípé àti ìyá àtẹ̀gbọ́n àtàbúrò whether mother-in-law or mother to be gbogbo wọn pátápátá ló wà very important in our life so adúpẹ́ lọ́wọ́ yín àìtí ṣetán àyẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so watch out for the next one. bẹ́ẹ̀ni àìmẹyẹbọ lápò ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tó àsìkò tá a wà yìí àsìkò tó jẹ́ àsìkò jẹ̀lẹ̀ńkẹ́ ni oníkálukú ń pẹ́ra ẹ̀ ni àwọn ìkanra kankan ń ṣẹlẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bá rìn díẹ̀ báyìí tí kọ́ńdọ́tọ̀ bá fi kanra mọ́ pásẹ́njà náà ó fi kanra wá ní ibì kan náà tó tíwọ́ náà ti rówó epo ibẹ̀ náà lèmi náà ti rówó mọ́tò dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ oníkálukú ń kanra báyìí ó fẹ́ẹ́ dàbí kó bá kanra dé ṣùgbọ́n gbogbo ẹ̀ náà a gbọ́dọ̀ máa fi ìwọ̀ntúnwọ̀nsí ká máa fi sí gbogbo ẹ̀ ṣùgbọ́n báwo ni kí ni àwọn kí ni ohun tó lè ní àkóbáwo ló lè ṣe lórí ìlera wa àti kó nǹkan sọ́kàn àti máa páyà pé kí làwọn ọmọ máa jẹ báwo mo yẹ fẹ́ ṣe owó mọ́tò léni nǹkan àwọn gbọ́wọ́ náà la lè dá ká fi ọgbọ́n ṣe gbogbo ẹ̀. Sherry ní àsìkò táwa yìí ó jẹ́ àsìkò tí gbogbo àwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ ṣàràgírí ó gbọ́dọ̀ mọ́kàn dúró pàápàá nínú ìlera wọn nítorí pé kí ni ẹ lè afford rárá wípé bóyá orí lásán ló fọ́ yín ni ẹ wá ṣe nǹkan kan sí àbí ara ríro tó yàtọ̀ sí bí ara ṣe máa ń ròyàn tẹ́lẹ̀ ó ṣẹlẹ̀ báyìí ẹ wá sọ wípé ẹ ti wá ronú lé lórí àbí ẹ gbọ́ ìròyìn kan láti ibì kan ẹ wá jọba lé kò ń ṣe àsìkò yìí ni a ní ìdí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n a ti wá dúpẹ́ lọ́wọ́ àsìkò yìí náà torí pé mo rí pé gbogbo àwọn ọmọ Nàìjíríà pátápátá ni wọ́n ti fìmọ̀ sí bí wọ́n ṣe ń jẹun nǹkan tí wọ́n ń wọ̀ àti ibi tí wọ́n ń lọ àti ibi tí wọ́n ń jáde lọ àti àpéjọpọ̀ gan tí wọ́n ń kó nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà láti ilẹ̀ lásán wípé ó ní àǹfààní tó ń ṣe fún ìlera ọkùnrin àti obìnrin lóòótọ́ ní òde nísìn gbogbo ènìyàn kanra ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ nítorí pé kò ṣe nǹkan tí gbogbo wa bá gé fún láàárín mi fẹ́ ká gbàgbé wípé a ti fìgbà kan fi jẹ nǹkan tó pọ̀ so àsìkò yìí a máa wá sit tight láti jẹ́ kí gbogbo nǹkan dáa tó sì máa dáa ó dẹ̀ máa dáa dáadáa ṣùgbọ́n fún ìwọ̀n ìgbà àti àkókò tí ó máa dáa mo fẹ́ kí a lọ sínú kitchen wa ká lọ adjust gbogbo bá ṣe ń jẹ nǹkan ní rẹpẹtẹ tẹ́lẹ̀ káwa máa jẹ nǹkan tó dáa èyí tó tiẹ̀ máa dànù ló máa pọ̀ jù èyí tí ò ní ṣe wá láǹfààní ká tètè yọ kúrò èyí tó ń ṣe wá láǹfààní gan-an nísìn là ń jẹ nítorí pé àsìkò yìí gan-an ó ti wá mú kí gbogbo ọmọ Nàìjíríà ń jẹ́ kí wọ́n discipline ara wọn kò sí wípé à ń mu ọtí àmupara kò sí wípé à ń mu ẹlẹ́rìndòdò àmujù kò sí wípé tí ó bá dé pé ó dáa fún ìgbò á gbé omi wà á mú kò ṣe ní láti sọ fẹ́yàn kankan láti ṣe yẹn kò dẹ̀ sí àyè kò fàyè gba ìjẹkújẹ rẹpẹtẹ débi wípé á di wípé á ti máa fa jàǹbá kan tàbí ìkejì kò tún wá fàyè gba ká máa pẹ́ lórí nǹkan tí ò yẹ ká pẹ́ lórí ó fún wa ní àsìkò láti máa ṣe
àkíyèsí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa. So yìí gangan ó jẹ́ kí inú mi dùn. Mo dẹ̀ máa very very sure pé tá a bá continue láti máa ṣerú nǹkan báyìí ó máa jẹ́ kí inú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ dókítà Àyàbá òun nìyẹn. Àwọn ìbéèrè àti àwọn ìdáhùn tẹ́ ti ṣètò fún